with us. To all our beautiful subscribers, we say thank you so much for staying with us. And if you're new here, we are happy you find us. Please don't forget to like, subscribe, and hit on that notification button so that you will be notified for more upcoming videos. In the comment section, please no derogatory comment. Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Bọ́dá Láti. Jẹ́ ká rò báyìí, onílé jọ wọ́n ṣẹ̀kọ̀ ìwọ náà máa sọ sọ́rọ̀ yìí. Jẹ́ ká rò báyìí, ṣó mọ̀ pé ìgbà tí Mohbad tó sọ àsọtọ́lẹ̀ ọ̀rọ̀, ká wá wò báyìí pé ìgbà tí àwọn pípù yìí, ìyá Wùnmí àti ẹni tọ́jọ́ ń jà tó ń tì ìyá ẹ̀, kí ni èrò ìyá yẹn kí ìyá yẹn tó gbẹ̀mí mì? Irú àsọtẹ́lẹ̀ wo, irú ègún wo ni ìyá yẹn gún? Because tí ọmọ méjì bá ń jà, ìyá náà ló máa ń là wọ́n tí ìyá bá wà níbẹ̀ á kó sí wọn láàrin. Ẹ̀yin méjèèjì ẹ̀dẹ̀ mú ìyá yín ẹ̀dẹ̀ tí ṣubú. Bẹ́ẹ̀dẹ̀ ṣe tí ṣubú kì í ṣẹ̀ṣẹ̀kẹsẹ̀ ni ìyá yẹn gbẹ̀mí mì o, ṣé mo pọ́n máa gbé dé hospital. Kí ni èrò ìyá yẹn kó tó di pé ó gbẹ̀mí mì? Kí ni ègún tí ìyá yẹn fi lélẹ̀ fáwọn ọmọ méjèèjì tó ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn fún ìyá yẹn? Ègún yẹn ló ń jà lórí wọn sìn o. Ìyá yẹn possible kò sọ pé ọmọ á ṣe bẹ́ẹ̀ fún wọn náà wọ lágbájá. Lagata. Láti ibi tẹ́ tún gbọ́rọ̀ lọ onílé mo kí gbogbo ilé o. You're very very correct. You're very very correct. Torí ẹ̀ ni mo ṣe sọ́mọ́rọ̀ lẹ́ǹkan wípé ẹ káàárọ̀ sà. Torí ẹ̀ mo ṣe sọ́mọ́rọ̀ lẹ́ǹkan wípé ègún ló ń jà yìí, ègún. So even báyìí náà pẹ̀lú iṣẹ́ tó lúkálùkù wá ń ṣe lórí platform yìí, à ń ṣe nǹkan kan ni. Ẹ get ìwọ tó o bá rí wípé lórí black app àbí lórí any social network tí bàbá ẹ àbí ìyá ẹ ò bá máa lo àbẹ́gbọ́n ẹ tó wá rí tó ń sọ rádaràda tó tètè fà láṣọ pé àǹtí mi ẹ wá ṣé kò ń ṣe pé ẹ ti jẹ ẹdìyẹ yó àbẹ́yìn náà jẹ odindi ẹdìyẹ kan ni kí lẹ́ ń sọ yìí ó mú ègún wọlé fún ẹni ègún dẹ̀ máa jà torí whatsoever you sow whatsoever tí ò bá wùn kó jẹ́ that you sow in this course. Amen. You will definitely reap it. You will repeat kò sọ̀rọ̀ ẹnu get so rightly so in a right manner má jẹ́ kí ẹ̀gbọ́n kan sọ pé nítorí pé ó fẹ́ gba lion ó fẹ́ gba tiger kó wá lọ mú ègún funny enough kí n tún wá sọ fún ẹ ó lè má jẹ nínú ẹ̀ kó tó lọ bíbélì náà òun á bẹ ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ láti ìran kìíní lọ dé ìran kẹwàá ṣọmọ mí nìní ìran kẹwàá bàbá ẹ̀ wá ń ṣe rádaràda ìyá ẹ̀ ń ṣe rádaràda lórí social ó wá tètè pèsè àkíyèsí pé ẹ wá ẹ lè bọ́ lámi jẹ́ lágbára Ọlọ́run ègúnkégún ò ní ṣe lórí wa o bọ́dá Láti second one tí mo ń pè yín fún lẹ́ǹkan ó dojú ẹ̀ lánàá mi mọ̀ bóyá ẹ ti sùn nígbà yẹn like àwọn èèyàn kan sọ bí báyà I saw it in her Karimo felt somehow tí Karimo bá ti jí lénìí mo fẹ́ mu wá lábàá no ní tó bá ti jí tó bá ti wá lénìí lánàá nígbà tó ń ṣe show ni mo sọ she felt somehow nígbà tó rí pé wọ́n hack òun tó bá ti jí lénìí mo fẹ́ kí gbogbo wa jọ even ní comment section ká máa type ẹ̀ Karimo we love you Karimo we stand by you so that a tún lè fi boost morale kó má lọ wọ depression gẹ́gẹ́ báwọn èèyàn ṣe sọ she will never be depressed lágbára Ọlọ́run mo jẹ́rìí ẹ o she is a fighter but with our support she can win more that is my suggestion sir on that thank you. Oya Taruku Lagata sọ̀rọ̀. Mo kí gbogbo ilé o panelist ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa mo kí gbogbo yín o Láti mo kí yín o bó dẹ̀ jẹ́ pé ó ní. Kí ló ṣe fún àwọn obìnrin tó ń drag ẹ láti jẹta? Ọ máa wà okay mi ò fẹ́ pay attention sí wọn ni bọ̀bọ́ yẹn náà lóyún rán wọn káàkiri kán máa ṣiṣẹ́ ẹ̀ tó ń ṣe ẹ̀ at least mi ò bá wọn fi àkáǹtì mi gbowó mi lè bá wọn ṣe ní mi ìdásọ̀rọ̀ owó kankan abẹ́ anything ṣe understand so iṣẹ́ ibi wọn náà nítorí pé ìwà ibi tó fẹ́ wù èmi lọ́lọ́run fi ṣe ìdààmú sí láti fi block ẹ̀ náà ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ but àwọn yẹn máa wà okay bàbá ṣe understand so àwọn nǹkan kan wà tí Karimo sọ lánàá táwa kan ti mọ̀ sí over 30 mo ṣe bí ọ́fíìsì yín ní lórí
ọ́fíìsì Òkèlè bọ́dà láti tó ti máa ń mo rí kọ́mẹ̀ntì oníṣẹ́ mo rí kọ́mẹ̀ntì ẹ̀ lánàá tó lọ ń kọ capital letter ní tó lọ ń pe àti àlẹ́ pariwo láti bọ́dà láti. nígbà tẹ́mi náà kọ́kọ́ gbọ́ láti mo kọ́ fẹ́ sọ pé Kàrímọ́ èdè lélẹ́yìí o èdè ní òkè mi kọ́ o má má jẹ́ ó dà pé nǹkan ti fẹ́ ṣẹlẹ̀ Kàrímọ́ wọ́n fẹ́ bí mi àti ẹgbúra wa ni o. ó là yanyan gbé ìjọba láti lórí ẹbí o. So, there are certain things like 30 something years ago because ṣẹ̀sán yẹn ẹ̀gbọ́n ládùúgbò nìyẹn jẹ́ ní Mọ́jọ́dá ibi tí of course Adébánjọ. ọmọ ibi tó ń sọ. Wàláì ikọ̀ story tó sọ yẹn honestly speaking kò parọ́ o so 110%. Ìyá tó wà ń Jẹ̀bú bàbá tó wà ń Jẹ̀bú Òde ẹ̀ náà tó níjẹ̀bú Òde, you understand? Táyé bọ̀dá Táyé. That story is a true life story. True life story ni o, wàláì tàláì. Ilé àwọn Adébánjọ ìlú Mọ́jọ́dá ni ọ̀nkù wọn yẹn bàbá Jọ́mbù bàbá yẹn ó burúkú ológun ni. You understand? Ṣé ẹ pé nígbà yẹn tá bá ń play ball tá bá lọ fọ́dún iléyá tá bá ń play ball tá bá gbá bọ̀ wọnú compound ẹ̀ báyìí Kélé ti gbé bọ̀ yẹn nìyẹn kò sẹ́ni tó lè wọbẹ̀ tá bá lọ fẹ́ràn ọjà báyìí tẹ́ran bá ti já wọnú compound wọn báyìí àwọn láti lọ pe àwọn ìyá àgbààgbà yẹn wà ní tó máa bẹ̀ eré alágbára ni wọ́n níbẹ̀ yẹn Fádéyì olóró ni wọ́n. So that story she was saying ó lágbára gan na story wey be say na true life story. Gẹ́gẹ́ bí onílé ṣe sọ maybe one should show that lady a bit of love. Gbogbo nǹkan tó ṣe láti bẹ̀rẹ̀ táwọn kan láwọn ò lè ṣe kínní. ẹni tó bá ní àwọn tó ní ká má wẹ́kọ̀ ọmọ ẹ̀ ṣé ó tó ká wẹ́kọ̀ àbí kò tó ká wẹ́kọ̀. ẹ mọ̀ pé oníkálukú ló ní opinion ẹ̀ so ẹnì kankan wọn dẹ̀ lè force opinion anybody lórí anybody. Ẹni tó bá wùn kó show empathy ẹni tó bá wùn kó má show empathy òun ló mọ̀ regardless of whatever is going on. So ẹ ti understand ẹnì kankan lè sọ pé Lagata ó ṣe máa ní ká welcome ẹ̀ tí ò fẹ́ bá mi ṣe lórí ẹ̀ dúró sórí ọwọ́ ẹ̀ máa dúró sórí ọwọ́ mi. Ẹ ti understand kò fàjà kò le nǹkan tọ́mọ yẹn ń go through ẹni tó bá ti deal pẹ̀lú ẹni tó nírú àwọn nǹkan báyìí rí you feel sorry for her honestly and there's nothing bad pé yàn ṣe wà ibi kan àbò ṣe nǹkan tí ò da ó dẹ̀ jáde síta pé ẹ jọ o nǹkan tí mo ṣe yìí o ẹ gbà mí ẹ má bínú o kí ló tún kù téèyàn fẹ́ ṣe fẹ́ pa ni nǹkan tó máa ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ Ọlọ́run ló ní ìdájọ́ lọ́dọ̀ Ọlọ́run dẹ̀ ló ní àforíjì lọ́dọ̀ náà so to me I feel sorry for her àjọ wà lórí life yẹn mo wá bí aago 6 mo tó lọ sùn gan pé àyè wà ń bí náà so Ọlọ́run á fún ní strength láti because bó ṣe ń rántí àwọn incident yẹn ogo bó ṣe abuse ẹ àwọn nǹkan bẹ́ẹ̀ there is no way tí ó máa feel okay. ó ti go through abuse jù ó ti go through ẹ. ó ti pọ̀ jù bọ́lá láti so tá a bá ń jà láyé yìí bí ká kú kọ́ so I feel sorry for her that is my personal opinion ẹni tí ò bá tẹ́ lọ́rùn kó lọ mú sniper àbí kó lọ mú cement pé kó dẹ̀ fi milk sí so I feel sorry for her and it's not easy kí ọmọ kékeré go through abuse bẹ́ẹ̀ ìtàn Kàrímọ́ yẹn ìtàn tó lágbára ni bọ́lá láti ó deep gan Ọlọ́run jọ kó má yẹ kí mọ̀lẹ́bí èèyàn kankan téèyàn kan tiẹ̀ mọ̀ kó go through àwọn orúkọ tí ọmọ yẹn go through yẹn ó ti pọ̀ jù ó. láì ṣe pọ́nrọ́ àtà ìyá tó bínú ló jẹ́ kó go through bullies. And again ó tún wá long time information síta láti lè jẹ́ kó dákẹ́ kó má sọ̀rọ̀ pa ẹ̀. damage control kan ní ìyá yẹn ṣe bọ́n bá yẹn ń da information síta ní Kàrímọ́ máa tútù kùtù. So it is just so sad that irú nǹkan bẹ́ẹ̀ ṣebí torí Kàrímọ́ sọ síta ní bọ́lá láti ṣe mọ àdúrà àwọn èèyàn tó ń go through àwọn kinní yẹn ẹ mọ àdúrà àwọn èèyàn tó yẹ pé wọ́n ti set the trap fún wọn tó fẹ́ go through ẹ̀ báyìí so àwọn tó bá wà fortunate láti gbọ́ show yẹn lánàá tí wọ́n bá rí nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ jọ ẹ má jẹ ẹ ká máa wò pé àkàn ń gbọ́ fracas àbá kan ń gbọ́ pé wọ́n ti da justice ìrù àbọ̀fẹ́ dàrú
ká máa learn ká máa fi tọ́ àwọn ọmọ wa sọ́nà. Ìwọ ìyá tó fẹ́ padà rìnrìn òṣì lọ́nà tó fẹ́ gbọ́ mọ́lẹ̀, dúró tọmọ ẹ̀, think twice. Ká máa fi kẹ́kọ̀ọ́, ká máa kẹ́kọ̀ọ́ nínú gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, because ẹ̀kọ́ ńlá ní Brother Lati. We have to learn from it, both man and women. Aláti máa learn from it, because mo mọ̀ pé bó ṣe sọ jáde lánàá ń sìn, a lot of people tó bá ń go through abuse bẹ́ẹ̀ ń sìn, wọ́n á wò pé you have to speak up. You have to speak up. Ẹ má yẹ ká bò mọ́ra. Ọmọ yẹn Ọlọ́run, orí ọ̀fẹ́ Ọlọ́run ló gbé dúró, because ó lè ti gbàgbé wọn gángbà yẹn pé ìsìn tó wá ń ṣẹlẹ̀ báyìí á tún máa rántí. It's gonna affect our mental health 110%. So Ọlọ́run á fún ní sùúrù, Ọlọ́run á dẹ̀ bá wa á ṣàtúnṣe nínú ọ̀rọ̀ ilé ayé ẹ̀. Tó náà ṣe fẹ́ ṣàtúnṣe sọ́dọ̀ justice yìí náà. So nǹkan tí mo rí sọ nìyẹn sà. Then Brother Lati, báwo ni ọ̀rọ̀ àbúrò wa ọmọ success ó message mi lánàá. Wọ́n ní kọfí gan-an, wọ́n pè mí lórí ọ̀rọ̀ ẹ̀ láàárọ̀ yìí. Okay. Then lórí platform wa yìí, on behalf of Olórí Ẹbí family, tájọ wá bí, so mo ti ní 2 million lẹ̀ fún. Olórí Ẹbí àgbáyún ni dàgbà lágbọ́rọ̀ Ọlọ́run. Ẹ̀mí yẹn á gùn fún wa, tó dáa lọ́lọ́run máa ṣe fẹ́yìn náà. Ìṣe yín ò ní bára yé nínú o. Ọlọ́run á gbàdúrà yín o bàbá. Ẹ ṣé gan, God bless you. Gbogbo àwọn tó dẹ̀ dáwó náà fún ọmọ Sussex, Ọlọ́run á fi ọ̀pọ̀lọpọ̀ á fi rọ́pò fún yín. Coffee náà try láti ṣe 1 or 2 things nípa ẹ̀ náà, so that everything á lè jọra wọn. I think she started doing it yesterday. Gbogbo ẹ̀yin tẹ́ dáwó fún ọmọ Sussex náà, ibi tẹ́ ti mọ́wó náà, ọwọ́ yín ní kọ́nsàlẹ̀ àpò amúbífọ́n náà, ọwọ́ yín ní kọ́nsàlẹ̀ àpò. Ọlọ́run á dúró tì yín o. Gbogbo ibi tẹ́ ti mú náà ẹ̀ ní máa là ń bẹ̀ o, ẹ̀ ní tọ́wọ́ náà o, ẹ̀ ní tọrọ jẹ o. Ẹ ṣé gan, Olórí Ẹbí family, you guys are wonderful. Ẹ ṣé gan, thank you sir. Yeah, still on that, ẹ jẹ́ kí mi náà sáré show appreciation fún gbogbo ẹ̀yin tá a pè tẹ́ jẹ́ lórí ọ̀rọ̀ ọmọ success. Ìbànújẹ́ kankan kò ní ya inú ilé yín lágbára Ọlọ́run. Gbogbo ìgbà tó kù tẹ́ máa lò lórí ilé alààyè, wọn ò ní péjọpọ̀ dáwọ́ ẹjọ́ fún yín pẹ̀lú àṣẹ Ìdùmarè. Ìpè ẹ̀dẹ̀ tún wá ṣe eléyìí náà, gbogbo àwọn èso tó ti ara yín jáde tí inú yín dùn sí, wọn ò ní péjọpọ̀ dáwọ́ ẹkún, dáwọ́ ẹjọ́ fún gbogbo wọn. Iṣẹ́ yín ò ní dìṣẹ́ o, àgbà náà ò ní wọnú owó yín pẹ̀lú àṣẹ Ìdùmarè. Ó kéré ó tóbi jù, àìsàn kankan kò ní jẹ́ ìpín yín, kò ní jẹ́ ìpín àwọn ọmọ yín. Ju gbogbo ẹ̀ lọ, ẹrù tábíyamọ ò kì í tú wò, ikú òjijì ò ní pa ọmọ mọ́ yín lọ́wọ́ pẹ̀lú àṣẹ Ìdùmarè. Ẹrù tábíyamọ ń tú wò, wọn ò ní gbé ká yín mọ́lé. Thank you so much. We love you for calling on you always, I repeat again, and you do answer us always. Wo àìní máa jẹ́ Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ rí lágbára Ọlọ́run. Toró lówó àná níyàn máa ń pè ní òní padà jẹ mọ́ lágbára Ọlọ́run. Gbogbo ìgbà tẹ́ bá ti ń kọwọ́ bá pò abẹ́ mú fóònù yín, owó ò ní wọ́n yín pẹ̀lú àṣẹ Èdùmàrè. Thank you so much, we love you all. Thank you. Wípé ẹ bá wa dá sọ̀rọ̀ ọmọ success yìí. Olórí Ẹbí's platform is the giant platform on the 2 million naira. Kò ń ṣe kékeré owó lásìkò hardship nínú economic crisis tí gbogbo wa ń face ní world yìí. Yes. Àtúnṣe bíntín. Ti bíntín. We love you all. We love you all. Thank you so much. Gbogbo nǹkan tẹ́yin náà wá fi orí owó yẹn sọ, bóyá ìwé ìgbélùú ni, bóyá fruit of the womb ni, bóyá ọkọ rere ni, bóyá kọ́mọ yín lè gbà wòsàn àbí kẹ́yin fúnra yín lè gbà wòsàn lọ́nà kan àbí kejì ni, lágbára Ọlọ́run kò ní tàsé yín lágbára Ọlọ́run. Àṣẹ ti gun gbogbo ẹ̀bẹ̀ àdúrà yín o. Ẹ ṣé gidi gan, lórúkọ Jésù ni mo gbàdúrà fún yín. Thank you. Olórí ẹbí ẹjẹ má bínú o, àjọ sà. Kọfí sọ pé account number tí Lagata fáwọn kò correct. Ọkọ sí comment section. Mo ti send níwọ̀n sí wọn. Ẹ máa bọ̀ lókè mọ́. Ẹ máa sọ̀rọ̀ kẹ́mkẹ́m, kí lẹ fẹ́ sọ? Ẹ má bínú olórí ẹbí ẹjọ sà. Ọ̀rọ̀ tí onílé sọ lẹ́ẹ̀kan yẹn ni mo tẹ̀ fẹ́ sọ sí ọ̀rọ̀ yẹn. Torí lánàá gbà tí Kàrímọ́ fi ń ṣe show yẹn, ṣóyè yín. Nígbà tó fẹ́ fi parí show lánàá,
a sọ wípé kó pe bọ̀bọ́ kan wà tó máa ń kọrin nínú platform ẹ̀ pé kó pe bọ̀bọ́ yẹn ṣẹ̀mọ́ nítorí pé gbogbo àwọn nǹkan tó wà lọ́kàn yẹn kí gbogbo yẹn kí nǹkan yẹn kó lè erase kó nínú máìdẹ̀ a sọ pé kó pe bọ̀bọ́ yẹn wá sínú platform ẹ̀ tó bá ti jí ipe so kí bọ̀bọ́ yẹn wá kọrin fún wa ṣẹ̀mọ́ ká make ẹ̀ happy ẹ jọ mo olórí ẹbí mo bẹ̀ gbogbo fámílì aláyọ̀ yìí náà pé kí owó akájọ tó bá ti wà online èyí kí owó aká lọ bá ká lọ support ẹ kí ọ̀bọ̀n yẹn play fún wa ẹ mọ̀ ká jó ká make ẹ happy ṣe mọ̀ pé kíní yà tún reduce lára ẹ jẹ́. all right so bàbá ti da alábàá ẹ pé ra yín èèyàn abiyamọ ẹ lè ṣe. nǹkan tèmi fẹ́ sọ rèé o thank you Lagata fún nǹkan tó sọ gbogbo àtàjọ ń fight fún justice of Mohbad gbogbo nǹkan tí Karimo sọ lánàá tẹ bá jẹ́ ẹni tó ní ẹ̀mí Ọlọ́run lọ́kàn tẹ jẹ́ ẹni tó jẹ́ pé truly ẹ ń serve Ọlọ́run ó yẹ kí kíní yẹn touch heart yín ó yẹ kó touch heart yín kẹ wá deep down in your heart gbogbo nǹkan tí Karimo bá ṣe kẹ ṣe àforíjì fún ó lóun ò mọ̀ ó dẹ̀ sọ story ẹ̀ lánàá kò sẹ́ni tó wà lórí platform yẹn tí òkè mi ò tètè bọ́ sókè because igbe ni mò ń ké a little thing nípa ẹ̀ ó ṣẹlẹ̀ sí mi bàbá tèmi ìyàwó 3 ló ní ìgbà tóun àti ìyá tèmi jà torí tí bàbá mi tó bá ń ṣe meeting ìyá mi ò gbédè wọn máa ń sọ kílẹ̀ lọ wà kílẹ̀ lọ ṣe láàrin wọn gbédè wọn àwọn ọmọlẹ́ máa tì síbẹ̀ ká lọ jókòó ká máa gbọ́ nǹkan tá à ń tán sọ àwa náà dẹ̀ kéré tátàtà la gbọ́ so nǹkan tó bẹ́ẹ̀ dẹ̀ máa sọ fún wọn a máa pẹ̀tù sí wọn nù ní ẹ̀gbọ́n mi a máa yín mú sí mi pé ṣé òótọ́ ṣe nǹkan tó ń sọ ni máa ní mọ́mí ọ̀ sọ̀rọ̀ yín dáadáa wọ́n léèyàn dáadáa ní kúkú gbọ́ díẹ̀díẹ̀ la gbọ́ ẹ̀ kó má dìjà torí ìyá mi ó ní church ó tọ́ wa dáadáa kó má dìjà láàrin wọn ọ̀rọ̀ dúndùn la máa sọ fún ìyá mi pé wọ́n sọ ń pa ẹ̀ ìgbà tí ìyá mi àti bàbá mi jà ìyá mi kó wa lọ bàbá mi lóhun ò gbà kó má ká ọmọ òun lọ ó sùn ìyá mi sí welfare ní court tó wà ní Ìkẹjà ibẹ̀ lọ́n ti fa gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta lé bàbá mi lọ́wọ́ bàbá mi pín wa sí ọ̀dọ̀ ìyàwó méjì tó kù wọ́n wá ń fi wá kẹ́ àwọn ọmọ wọn àwa la máa lọ pọn mi tabadé láti school pẹ̀lú school uniform àbúrò mi tó kéré tó tẹ̀lé mi yẹn kéré gan wọ́n máa gbé pàánù léyẹn lórí kó máa lọ pọn omi ojú mi ò ní gbà máa gbé báàgì mi lẹ̀ máa tẹ̀lé lẹ́yìn àjọ máa pọn mi ìyàwó kejì tèmi wà lọ́dọ̀ ẹ̀ bàbá ṣe ń pọn tìyẹn tán yẹn máa ní ó lọ ẹ̀pọ̀ àbúrò ẹ̀wọ́ náà lọ pọn mi yàrá mọ́mísì mi wọ́n sọ di kitchen wọ́n ní a ní kitchen o torí gbogbo àjọ ń gbé ní o very big house ló ní pààlà ń gbé wọ́n sọ yàrá mọ́mísì mi di kitchen táwa wá bẹ̀rẹ̀ sí ń sùn sí passage so popsi mi tó bá ń bọ̀ láti ibi iṣẹ́ bàbá mi ṣiṣẹ́ ní lut a bá wa ní backyard a mẹ́tẹ̀ẹ̀ta àkóra wa jọ a máa ké everyday bó ṣe ń rí wa nìyẹn ìgbà tó yá o tí yá mi wá kí wa lónìí wò wá dúró tán àwọn ọmọ ẹ ó ti rẹ̀ ìjà ẹ̀gbọ́n mi sick ìyá mi wá wò báyìí ìyá mi wò pé kí ló máa ṣe aṣọ ẹyọ kan tí ìyá mi mú wá ló fi jókòó ti ẹ̀gbọ́n mi fún dídí oṣù méjì bí ìyá mi ṣe padà sọ́dọ̀ bàbá mi dè ní nìyẹn bí ìyá mi ṣe dẹni tó ń padà sọ́dọ̀ bàbá mi nìyẹn ọmọ 3 pé ẹ̀dẹ̀ bàbá mi ní kitchen ó dún gbogbo pot gbogbo everything ó dànù ni pé bó lẹ ṣe máa sọ ìyá àwọn ọmọdé kí màmí tó padà wá bàbá mi ti ní ká kó sínú yàrá yẹn ká máa dá gbé bàbá mi fún wa lówó ọbẹ̀ mi mò ń ṣe bẹ̀ àdìpẹ́ à ń dá gbé jọ nítorí Ọlọ́run gbogbo ìgbà yẹn ni Karimo ti wà lókun àyà mi torí nǹkan tèmi náà go through mi ò go through tó tiẹ̀ o tèmi ò tó tiẹ̀ rárá àtọ́ kí ìyá mi tó padà wá jọ deep down in your heart mo ṣèbọn fi mí ká àwọn ọmọ wọn wọ́n fi mí ká àwọn ọmọ wọn náà. ìyá yín gangan ìyá tó bí yín gangan abuse yín. ìyá tó bí mi ò abuse mi. gbọ́ bí ìyá tó bí eléṣe abuse yẹn. àwọn ìyàwó bàbá mi àwọn ọba kan wọ́n abuse wa wọ́n máa ń nà wá náà wọ́n máa ń jà wọ́n máa ń nà wá. so jọ mo kàn sọ ilé ìpẹ́kẹ́ jọ ẹ foríjì Karimo gbogbo nǹkan tó go through yẹn ó ti pọ̀ jù kò sẹ́ni tó wà níbẹ̀ lánàá tí òkè tó ń sọ story rẹ̀ kò sí ẹni náà tí òkè torí ìgbà tí mo bọ́ sókè wọ́n ní kí ló dé tí mo pẹ́ mo ní
ẹkún ni mi ń sun mi ò lè gbẹ́kún wá sókè because kíní yẹn is too touching ó wà very touching please ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ jọ̀ọ́. ṣé mọ̀ wípé ìyá Wùnmí ó lè jẹ́ ibi iṣẹ́ gan lòun ti kàgbákò bóyá ó ti lọ mú ẹnìkan tí ò yẹ kó mú ó ti gba bribe lọ́wọ́ ẹni tí ò yẹ kó gba bribe wọ́n ti ṣépè fún wọ́n ti fomijé ṣépè fún ìyá Wùnmí òun nìgbẹ̀yìn ìyá Wùnmí ṣe rí bó ṣe rí bóyá òun náà ti pààyàn lẹ́kún níbi iṣẹ́ ọlọ́pàá tó ń ṣe àìmọye ẹni tí wọ́n máa ti pa lẹ́kún. bẹ́ẹ̀ni ẹbí tẹ́ni ọmọ ológo náà máa ń sọ olójoojúmọ́ ló máa ń ṣàdúrà fáwọn ọmọ wọn ó lọ kọ wọn ọlọ́pàá ni òun mọbi tọkọ òun àwọn ò mọ orí tọkọ òun ti ṣẹ̀ tọkọ òun ti gba bribe ọ tó ti ṣe nǹkan fún ó lé everyday báyìí ló máa ń ṣàdúrà fáwọn ọmọ òun ni iṣẹ́ ọlọ́pàá kì í ṣiṣẹ́ tó dáa. iṣẹ́ ọlọ́pàá ò ń ṣiṣẹ́ kó dáa o àgàgà ọlọ́pàá Nàìjíríà yẹn ìpè tán ti gbà ọlọ́pàá kan náà send fídíò ẹ̀ sí mi ló ń bi checking point ọwọ́ ó dẹ̀ bọ́ra sílẹ̀ ó ya wèrè fúnra ara ẹ̀ ó dẹ̀ ya wèrè. So kàmá yìí tó dé sí ìyá Wùnmí yìí ó lè jẹ́ láti ibi iṣẹ́ so ibi iṣẹ́ lòun gan ti ràrin fẹ́ náà ti sọ pé ó máa dòdò kúdò káàkiri wípé kò ní jèrè ọmọ ẹ wo ó kù díẹ̀ kó máa jèrè ọmọ ẹ wò gbẹ̀yìn ẹ bó ṣe rí ẹ wò gbẹ̀yìn ẹ bó ṣe rí ó wá ń jẹ kóró kọlọmọ ẹka jẹ kóró alájà. oúnjẹ ọmọ ò ní kóró lẹ́nu. àyí kóró ni ìyá Wùnmí ń jẹ yìí oúnjẹ kóró ló ń jẹ yìí náà alájà mọ́mí Miriam ẹ káàárọ̀. ẹ káàárọ̀ mà. ẹ káàárọ̀ o gbogbo lé. ẹ káàárọ̀ mà. nǹkan tí àǹtí yẹn sọ mo wà ń bíṣẹ́ náà right mo kàn ń wo TikTok mi mo rí wípé nǹkan tó ń sọ yẹn ó touch mi ó dẹ̀ jẹ́ nǹkan tó jẹ́ wípé ilé olórogún èmi tẹ̀ ń wo ìyàwó mẹ́sàn-án ni bàbá mi fẹ́. eskelebe tí èlèlè ìyàwó mẹ́sàn-án ìyá mi ní kẹta. ẹyin tọ̀dọ̀ yín ẹ fẹ́ yọkan sínú ọtí tí bàbá tèmi ni mẹ́jọ ní. ó dẹ̀ bímọ 27 wọ́n ẹ̀ṣẹ̀ kú recently ni àwọn ọmọ bàbá mi lè wà lórí aago wọ́n lè wà lórí TikTok yẹn ẹ má bínú mo wà ń bí iṣẹ́ náà I don't care wọ́n lè wà lórí aago mi ò care ṣe ti rí ìyà tí ìyà ti tèmi jà wá 5 ló bí fún bàbá wa ìyà tó jẹ nínú ilé bàbá mi kò ń ṣe kékeré ìyà o kò ń ṣe kékeré nígbà tẹ́mi wà ní primary 4 nígbà Ali must go Ọbásanjọ́ must die tí ọlọ́mọ ò rí ọmọ ẹ̀ mọ́ I'm talking of 1970 is it 79 or 78 mi ò lè sọ. Ọbásanjọ́ must die. ni bàbá wa kó wa sí ni màmá mi sọ pé ọmọ tòun ò lọ́bọ̀dún náà kankan mọ́ àtìgbà yẹn ni bàbá mi ti jáwọ́ nínú ọ̀rọ̀ wa dìbì ṣe ń bá yín sọ tó fi tẹ́rì gbàṣọ òun náà kọ́ sínú wíìlì ẹ̀ wọ́n ti ka wíìlì mi sọ fáwọn èèyàn pé mi ò wà after wíìlì bàbá kí ni mo fẹ́ fàyọ à ń gbé ní Sùúrùlérè nílé bàbá mi kan màmá mi níyàwó tó kọ́ ń gbé bẹ́ẹ̀ o èmi wà lọ́mọ ọdún 3 ẹni tó tẹ̀lé mi wà lọ́mọ ọdún 5 láti ń gbénu ilé yẹn kẹwo bó ṣe pẹ́ tó bàbá mi tí wàá ń kọ́lé kan sí ilé kẹta sí wa ilé tó ń kọ́ sí ilé kẹta sí wa yẹn ilé yẹn dàwó ó ti gbèdé 3 building story ọ̀fọ̀ ó wá dàwó lọ́dún náà lọ because ilé yẹn ló fẹ́ káwọn ìyàwó yòókù gbé ìgbà tí ilé yẹn dàwó bẹ́ẹ̀ ó wà pátì ó wá renovate ilé títí wa nígbà tó fẹ́ renovate ọ̀dọ̀ títí wa ó máa yọ lẹ̀kùn ó máa yọ window tó ní kí màmí kó jáde sẹ́yìn òun fẹ́ renovate ló fún màmí lówó kó lọ fi gbalẹ̀ màmí náwó jẹ màmí ní kò síbi táwọn fẹ́ káwọn ọmọ 5 sí inú ilé yìí àwọn ò ní kúrò níbẹ̀ ó yọ window màmí lọ gba àwọn mọ́là adé ìgbà yẹn àwọn mọ́là náà máa ń ṣe washman pé kọ́ máa ṣọ́ wa ó renovate ilé yẹn lé wa lórí ni ó wá tún wá ṣe tó yọ náà yàrá wa o èèyàn kan tí màmí gbà sí sàlẹ̀ tó wá ń ṣe photographer òun ló fún wa níná tí yẹn bá tún tọ generator àtúntọ generator màmí àní ẹ̀pá á tún lọ báyẹn pé wọ́n ń lo iron yẹn ní kọ́ fi sílẹ̀ alájò ń ṣe ní tí òun lè fi sínú òkùnkùn abẹ́ẹ̀gbọ́ so ọmọ ò ṣe fi sílẹ̀ nílé olórogún tó bá yẹ pé bí bàbá mi ṣe fìtí náà yá mi tó nítorí pé mo lé lórí ni tí bá ní kí n máa sọ ibi iṣẹ́ mo wà ilẹ̀ máa ṣú kámẹ́rà dẹ́wà mi tí mo wà ní kọ́. WhatsApp èèyàn going to 800 ló wà online never pa. ó fi wá sílẹ̀ bẹ́ẹ̀ yẹn ìyà tó máa jẹ wá kò ní ṣe kékeré o èmi ò blame Kàrímọ́ o ẹ jọ gbogbo àyàn abiyamọ tẹ bábà ń bẹ ẹ foríjì inú táwọn wo yóò jìn òun ló mọ nǹkan tó rí tó fi ń kà bòròbòrò bẹ́ẹ̀ yẹn náà
èmi náà mo kọ́kọ́ ń bínú sí pé ọ̀rọ̀ tó ń sọ fún yẹn ó ti pọ̀ jù ṣùgbọ́n èmi náà gbọ́ gbogbo nǹkan tó ń sọ lánàá yẹn. èmi náà ṣàbíamọ níbì kan ọmọ mi Mariam tí mo fi ṣorúkọ yìí òun ló mú mi dá Amẹ́ríkà tí mo wà yìí náà ẹ jẹ́ n tún sáré yàbàrà débẹ̀. ìyá bàbá ẹ̀ ló ń tọ̀ ìyá bàbá ẹ̀ kú nígbà tí ráyọ̀tì Abíọ́lá ọmọ mi wà lọ́mọ ọdún méje ni bàbá ẹ̀ wá sí Amẹ́ríkà bàbá ẹ̀ tún dá padà wá sí Nàìjíríà nígbà tó fẹ́ ṣe 1 year remembrance ló fẹ́ ìyàwó máa gbọ́ ọmọ mi létí tètè ń ṣọyún ọmọ mi máa ń wò pé bó ni màmá òun wà nígbà tí ìyá yẹn kú èèyàn kan pè mí ó ní kí n wá ìyá Mariam bá lọ bá ó ní ìjẹ́ mo mọ bóun ṣe ṣe ń sálájà mo ní bẹ́ẹ̀ ni sá ó ní kí n yàn ọ̀dọ́mọdé yìí fún bàbá èmi náà kì í ṣàbíamọ kábíamọ ṣùgbọ́n ọjọ́ tó bá ṣe mí ti bá rántí ọmọ mi báyìí kò sẹ́ni tó lè bá mi sọ mo máa lọ wò ṣáà ni ìjọ kan mo wá wọnú ilé bàbá ẹ̀ ló bá sọ fún mi pé kí ni mo wá ṣe mo ní ṣé ní ilé tó kọ́ àbí ìtì yẹ ẹ̀kọ́ tó bá fẹ́ mi nínú ilé ìwà mú ọmọ mi lé mi lọ́wọ́ ẹ̀yin abíamọ mo lọ ṣe lájò mú ọmọ mi lé mi lọ́wọ́ ni ọmọ tó mú mi lọ sílé àfáà náà lọ ọmọ náà 18 years ní bóyá ló máa tó 18 nítorí pé mi ò mọ bí kankan ó mú ọmọ mi lé mi ní ọwọ́ báyìí mo gbọ́ ọmọ mi ní ọwọ́ ẹ̀ ọmọ mi sọ fún mi lọ́jọ́ kan pé àwọn mi ẹ̀ṣẹ̀ mi gan mo ní ìkúkú ṣẹ̀ ó dàbí ẹni òun wá dàbí ẹni tí ò níyà níjọ́ tọkọ mi bá wà lọ́dẹ̀ tí bá pè báyìí níjọ́ yẹn ló sọ fún mi pé mọ́mí òun máa lọ sí òun fẹ́ wọ Mayflower níjọ́ tí ìyàwó bàbá ẹ̀ rí mi pé mo wá bá bàbá ẹ̀ à ń sọ̀rọ̀ bọ́mọ yẹn ṣe máa wọ hostel ìjà ni o níjọ́ tí mo tún pe ẹni yìí pé wọ́n lè wálé láti school o gẹ́ yìí ló gbé kọ́ ló ń sọ fún mi pé ṣọ́mù àlè tán bí fún ẹ ṣé kinní kan ṣé gbà kan ṣé mo ẹ pé àwọn alábòsí wọ́n sáré lọ rojọ́ wọ́n pè mí láti ayé pé mo lọ bá wọn ìgbà tí mo kẹ́jọ́ tí mo rọ̀ ní jáde mo fi títẹ́ nu lẹ̀ ni mò ń gbọ́ ṣọ́mù àlè lọ́mọ tí wọ́n kọ́ bí fún wọn náà kọ́ bí ọmọ àlè ni ilé olórogún kò ń ṣe létèèyàn ń fọmọ sílẹ̀ fún àǹtí tó sọ̀rọ̀ yìí ló jẹ́ kí n sọ̀rọ̀ kò kí ilé olórogún gidi gan tí ogún wà níbẹ̀ ní ti tèmi ṣùgbọ́n mo yan lórí ni ogún tó kalẹ̀ níjọ́ mẹ́ta yìí èmi ò bí wọ́n pé mo ná fún mi o nítorí mo ti fèsì bàbá mi lójú ayé ẹ̀ ìjọ́nà ọ̀rọ̀ náà kàn lọ́ mo wà kékeré mo ní mi ọmọ nílò ọlọ́run ní kí n wá àwọn léwu àtọ̀nù ẹ̀wò mo dẹ̀ sọ fọ́lọ́run pé wọ́n lọ mi ìbáyà àti bàbá mi nínú ilé mi rẹ́ǹtì ọlọ́run dẹ̀ jogún lé méjì fún mi mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó pé nǹkan tí mo fẹ́ dà mo dá lójú ayé ẹ̀ kó tó kú. tó bá ní pé ta ni kó sọ pé òun ò ní ṣòkù èmi wà lára àwọn tó máa sọ pé òun ò ní ṣòkù náà àmọ́ Òṣùpá ni mo fẹ́ pè nípa àwọn kan fẹ́ pé Wàsíù ó jẹ́ kí mi wà lára àwọn tó sọ pé mi ò ní ṣòkù bàbá mo sọ fáǹtì mi àgbà ó ní kí n má ṣe bẹ́ẹ̀ ó kọ́ sínú ìwé pé lágbájá tó change sí òun tó ń ṣe dáadáa pẹ̀lú òun ọmọ ìyá ẹ̀ kan ló bá sọ̀rọ̀ lágbájá ló bá sọ̀rọ̀ ìyá ẹ̀ kan ló bá sọ̀rọ̀ lágbájá ló bá sọ̀rọ̀.